ẹ bá wa gbé òṣùbà ńlá fún bàbá Olóbùkúta bàbá dáadáa ẹ bá mi gbé òṣùbà ńlá fún wọn ẹ wo fídíò yìí. àwọn tí màá fi kí n káàbọ̀ pọ̀ mo bẹ̀rẹ̀ látòrí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tó jẹ́ olórí lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun àti alága wa pátápátá tí ò sí lórílẹ̀‐èdè báyìí tí wọ́n sì láwọn ti fi iṣẹ́ ránṣẹ́ pé ẹ̀kọ́ máa wò sí lórílẹ̀‐èdè. mo fi wọ́n kí káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun bó tiẹ̀ jẹ́ pé látàánú lẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí fíní ni adìẹ gbogbo ìmọ̀ bọ̀. láti ṣèṣin fún àbáyé. ẹ látàkì gbogbo àgbáyé sí kò lọ́ọ́ gbogbo náà. gbogbo àwọn ládéládé tí wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú bó ṣe bọ́ sí pàjáwìrì nígbà tí a bọ́ iṣẹ́ ní aago 6 ààbọ̀ ní àwọn ọmọ ti bẹ̀rẹ̀ wọ́n lè ṣe rí. ìjọba ìbílẹ̀ tó wà níbí ní àwọn ọba tí wọ́n ṣe ní a máa lọ bí 5. bó tilẹ̀ jẹ́ pé bóyá yálà ó wà nínú ẹtìnárì yunifásitì kan sí àwọn olóògùn ìjọba ìbílẹ̀ wọn náà mú ìyàtọ̀ bẹ́ẹ̀ máa lọ ṣùgbọ́n torí àtijọ́ máa ṣe bí mo ṣe ń pọ̀ sí gbogbo ọgbẹ́ ẹ máa bọ̀ ẹ wá gbàlejò ọ̀la òkú wọn ní kárí sí. kábíyèsí mo wo àwọn díẹ̀ lórí ìfọ́n lóògùn mọ́jú nínú àwọn ìrìnàjò bẹ̀rẹ̀ lánàá òbí tí ó rí òkòkò ìdérò gan ọ̀rẹ́ wa pásítọ̀ ó ṣe ń ta sí olóògùn mo wò báwọn ọmọ wa náà ṣe ní àlápọ̀ ní ilé àwọn gbogbo ẹ̀kọ́ up till 3-4 a.m. I was still watching rest of olúmọ náà àti ọ̀rọ̀ nínú odò ọ̀fun rẹ̀. kí ọba lọ́yẹ̀ yà láti kọ́ ọ̀nà kò sálágbára lọ́sàn. alágbára bá wà ṣé wọ́n á pín ààyè àga tó yẹ kẹ́ ẹ jókòó sí wọn á pín yẹlẹ̀ ẹ̀lẹ́fọ́nà mẹ́ta. kò sálágbára mọ́ nínú wa àwọn olóṣèlú ti gbà wọ́n ti gbà wọ́ ẹ wọ́n ti gbà títí dókù ó ní awakọ̀ wọn àwọn òfin kò gbọdọ̀ bàjẹ́ ọ̀nà tí ó tẹ̀lé bàjẹ́ ní kí èrè ó wọ́n káwọ́ tẹ̀lé ní sèlú tẹ̀lé wọ́n tábà lọ lẹ́yìn ẹ̀rọ ayéṣe wọ́n wá ọ̀dàrí kàṣìlọ̀ máa ń rọ́bì ṣọ̀wá ní tí ó tó rògbò náà ọ̀dàrí kàṣìlọ̀ àwọn ṣọ̀wá ní tí ó tó rògbò náà ó yẹ àwọn alẹ́ àti fúnfẹ́ wọn á dé òde nígbà ní kásìkò tó lè tẹ̀lé gbogbo wa kọ́ náà ní aṣèlú ìjà èyí tó fẹ́ wọ́n ṣe kalẹ̀ àwọn akẹ́kẹ́ tó máa ń ṣe. táwọn náà wọ̀ lọ́sì lẹ́yìn táwọn ni wọ́n máa dán òun ṣe kásìlọ̀ tí a máa kọ́ ọtí mọ̀ ọ̀gá tó pọ̀ nílẹ̀ ló nǹkan tẹ owó nìkan fi ṣe ọ̀nà àpèsè àṣẹ oṣù tí a ti fún àtẹ̀jẹ́ ni ó ti dé ó ti dé ọlá ti dé but bàbá ẹjọ ẹ jì sínú púpọ̀ let everybody be your friend ẹ̀yin lẹ́wàá mọ who is to be trusted bọ́ba ọgbẹ́ ìdúró wa so ẹjọ àwọn ọmọ yín méjèèjì yẹn lẹ́yìn wá wá rí yín wọ́n máa promote kò sí iṣu pé káwọn nílàgbà aláwọ̀ kéde lọ́nà àlẹ́yìn méjèèjì yẹn ni bàbá alẹ́ Yorùbá lẹ́yìn ẹ̀yìn méjèèjì pátì ti yẹ everybody ó yẹ kí n tẹ̀lé àwọn ọlọ́tàwá àti alára last time but the information was too short jaroti so for what is happening today ìdùnnú ni ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó sì yẹ ní federalization ọ̀gbẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀kúlẹ̀ o àti dé o ẹ̀sùn lè fún mi lóhùn ẹ̀ tó bá yẹ kí ẹ̀ kàn sí bàbá ẹ̀ má ṣàlàyé kàn sí wọn you need them. That's how the influence will be built. Influence ni dàgbà yàtọ̀ sábàtà wà ní kábíyèsí àwàtà wà lé ẹ̀dọ̀dọ̀ ni wọ́n á fọ̀ wọ́n á mọ́lì yìí ká ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé bàbá kejì yìí nífẹ̀ẹ́ àwọn ti graduate jẹ́ pẹ̀lú ọdún lórí ìrìn àjò yẹn so àwọn náà ti máa rí pèníjà wọn ti là kọjá ni kò sẹ́ni tí ò rí pèníjà kò sí ó dẹ̀ fẹ́ràn yín bí ojú so àwọn kọ̀ọ̀kan tí elédùnmarè wò fi pamọ́ náà a wò pé ìrẹ́pọ̀ ẹ ló máa wù wá ká máa rí ìṣẹ̀ṣe Yorùbá àkójọba church ilẹ̀ Yorùbá bàbá àdẹ̀jẹ́ ní mọ́ọ̀sì muslim ni mo dẹ̀ bẹ́ẹ̀ náà pé ìjọ tí ó máa dé kẹ́gbọ́n ti ṣáájú ẹ̀ máa wà bẹ́ẹ̀. ara àwọn bàtà afẹ́ lẹ̀ Yorùbá gangan lélẹ́yìí mo respect bàbá yìí ojúlówó ọmọ Yorùbá tàtà ni bàbá yìí kì í fẹ́ kí nǹkan bí ìdàrúdàpọ̀ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yẹn pé gbàtọ́ ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣẹlẹ̀ gan náà ẹ mọ iye pàtí bàbá yìí kó nígbà tí wọ́n gbé olóyè Sunday Igboho gbà yẹn bàbá yìí tó jáde tó sòótọ́ ọ̀rọ̀ tó sojú abẹ́ǹkó tó sọ̀rọ̀ ẹ rí ìgbésẹ̀ náà bàbá yìí gbé náà lórí kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ kó lè wà láàrin bàbá wa Ọ̀nìrìṣà àti bàbá wa Láàfin Ọ̀yọ́ bàbá adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ olùkẹ̀rẹ̀ ayọ́ àdọ́kínní bàbá gbogbo ọmọ Yorùbá mọ rírì ìgbésẹ̀ tẹ̀gbé bó sì yẹ kí àwọn ọba tó kù kan ṣe nílẹ̀ Yorùbá lélẹ̀
kìí káwọn kan wá sí social media kán máa sọ̀rọ̀ indirectly láti máa ti bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Onírìṣà kán máa ti wọn síra. bàbá Olóògùnkúta ó sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́ ó ní kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Onírìṣà kí ilẹ̀ Yorùbá lè ní lọ síwájú. nǹkan tá a nídìí nìyẹn lágbájá lójú tàwọn lójú yàn kò mú lọ síwájú kankan bá wa. ṣùgbọ́n tẹ́tí àwọn méjì yẹn bá ti lè rẹ́ tí àwọn méjì yẹn bá ti lè rẹ́ ilẹ̀ Yorùbá ò lè wálẹ̀ láéláé. so inú wa dùn so kò sí ìjà kankan mọ́ àlàáfíà tìjọba nílẹ̀ Yorùbá. bàbá Olóògùnkúta ẹ ṣé o bá mi share fídíò gbogbo ẹni olùfẹ́ mi. Bye for now. Ade Omade, advocates for the masses.